ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. jẹ́ wọn kí n rí gba ọkọ̀ dédé àkókò yìí níbi gbogbo ṣe tí náà fọ́ní láti máa wà lórí ìkànnì Olómi Ọgbọ́n TV lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube àyójú tẹ fi ń wò wá òní fọ́bẹ́sì rèé tí tẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ọlọ́run ọba mi òkè ẹ̀jẹ̀ ń túmọ̀ kì í kàbọ̀ lẹ́ẹ̀kan sí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òye nẹ́kan ló kọ bàbá tó bí ń lọ́mọ Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara akéènì mímọ̀ jẹ́ méjì ọmọ ẹrú rí sí ni ẹ̀kọ́ kìí sì nìyàn lọ́jọ́ kínní àná nígbà tí Yorùbáwùyí tó pariwo léde táwa náà pariwo léde wípé Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun wọ́n ti gbàlejò ọ̀ràn lọ́jọ́ kìíní àná ó dàbí eré ó dàbí àwàdà nítorí pé nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dáná yá àwọn agbésùmọ̀mí ní apá àríwá ilẹ̀ wa nítorí pé a mọ̀ pé apá abẹ̀ náà ni wọ́n ń gbà orílẹ̀-èdè wa Nàìjíríà nítòótọ́ àwọn kan sọ pé àwọn tí ń bẹ lórílẹ̀-èdè Cameroon àbò orílẹ̀-èdè Mali tí wọ́n sì súnmọ́ apá àríwá ilẹ̀ wa ìyẹn láwọn ẹnu bodè ilẹ̀ wa ní apá àríwá ilẹ̀ wa ni wọ́n mú àwọn tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn Fúlàní àti àwọn Haúsá ni wọ́n mú ọmọ abẹ́ nítorí pé àlejò lè mọ bí àsìkò afọ́jú sí bí ò bá lọ́wọ́ ara àlè kankan tí ò bá náwó rẹ̀ nínú òun náà ló wá fà á tó wá jẹ́ wípé àwọn tí wọ́n wá jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti wá mọṣẹ́ ju oníṣẹ́ lọ àwọn tí wọ́n kó mọ́ra láti máa wùwà agbésùmọ̀mí ńgbà náà àwọn náà ti wá di ògbóǹtarìgì agbésùmọ̀mí ní ipa wọn lẹ́yìn ìgbà tí ariwo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní lọ ó dé nígbà tí ẹni tó jẹ́ ààrẹ fórílẹ̀-èdè Amẹ́ríkà yan Donald Trump tí ó ti gbé ìgbésẹ̀ nígbà tó ti pariwo wípé àwọn mùsùlùmí ń ṣe ìkọlù sí àwọn kìrìsìtẹ́nì ní ìjà ẹ̀sìn náà ní ń bẹ́ẹ̀lẹ̀ tó pè ní genocide òun náà ni ó pariwo lóde ńgbà náà èyí ló fi mú kí àwọn tó jẹ́ bí aṣojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ìpàdé pọ̀ fòfẹ́rẹ́ láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n sì jọ tọwọ́ bọ ìwé àdéhùn ní ọjọ́ 25 oṣù kejìlá ọdún tó kọjá ìyẹn ọjọ́ Kérésìmesì gangan ni Donald Trump ló sọdún fún àwọn agbésùmọ̀mí ní Sokoto ní apá àríwá ilẹ̀ wa sá láti ìgbà yìí la rí àwọn fọ́nrán fídíò kan eléyìí tí àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí ọ̀hún náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní digbádàgbọ̀n wọn pẹ̀lú ọ̀kadà alùpùpù wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ibùdó wọn tí wọ́n fi ilẹ̀ lọ sí ibùdó míì fọ́nrán fídíò dẹ̀ jẹyọ jáde wọ́n ń pariwo pé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ ẹgbàlejò ọ̀ràn ó dàbẹ́ ní pé ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ ni ó dà pẹ̀lú gbogbo ẹ̀ tó jẹ́ àhesọ ọ̀rọ̀ lọ́tún àhesọ ọ̀rọ̀ lósì gbogbo àná la mọ̀ pé bí wọ́n ṣe ń fi apá àríwá ilẹ̀ wa lẹ̀ apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa mìíràn náà ni wọ́n ń wọ̀ yẹn nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá òun náà ni wọ́n wọ̀ nígbà tí wọ́n mọ̀ pé ibi tí àlàáfíà ń bẹ jù nìyẹn ní ìsinyìí ọba tí ń ṣèkọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwọn tó jẹ́ Fúlàní darandaran ṣùgbọ́n tí wọ́n ní ìhámọ́ra ogun tí a máa ń pè ní Fúlàní herdsmen òun náà ni wọ́n ń ṣèkọlù sí àwọn tí wọ́n jẹ́ Yorùbá àti àwọn pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àgbẹ̀ ilẹ̀ wa ṣùgbọ́n ní ìsinyìí àwọn agbésùmọ̀mí àwọn hardline criminal gidi gan báyìí wọ́n ti ń wọlé bàbá wa wọ́n ti ń wọ̀ wá tó jẹ́ pé àwọn náà ti ní ibùdó kó má lọ́ọ́ dàbẹ́ ní pé nígbà tí wọ́n ní ibùdó tí kò ṣeé wọ̀ tí ò ṣeé téèyàn kan tó ti di gbá ìwọ̀ ìlú Borno nísìnyìí ní Màdúgùrí
Sambisa forest ó ti di gbẹ́ẹ̀wọ̀ láìsí pé irúmọlẹ̀ ń bẹ ń bẹ àwọn èèyàn ni wọ́n sọra wọn di irúmọlẹ̀ wọn agbésùmọ̀mí ni wọ́n sọra wọn di irúmọlẹ̀ ẹ̀tẹ̀ ń jẹ́ kọ́kọ́ gbé yín débẹ̀ náà ní lára àwọn ọ̀rẹ́ tó jáde lónìí náà ni àwọn Boko Haram àti ISWAP wọ́n ní wọ́n kọjú ìjà síra wọn ká mọ dúpẹ́ díẹ̀díẹ̀ nítorí pé àwọn alálẹ̀ ẹlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n ń gbìyànjú àti ọ́n dìde díẹ̀ wọ́n ti kẹ̀yìn sí wọn wọ́n náà kọjú ara wọn wọ́n ní ìjà yẹn tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì láti bí ọ̀sẹ̀ kan ni wọ́n ti ń jà láti on the 3 January ọdún tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà láàrin ara wọn tó sì jẹ́ pé wọ́n ní ọwọ́ ISWAP ọwọ́ tí wọ́n ó le gan-an ju ti ikọ̀ Boko Haram lọ ẹ mọ̀ pé àwọn Boko Haram náà wọ́n ti ṣàìṣàì sẹ́yìn wọ́n ti fojú àwọn èèyàn hàn màbo lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì rèé nígbà tí ikọ̀ ISWAP náà tí wọ́n wá dé wọ́n gbìyànjú láti rìkúrìtì àwọn èèyàn àwọn kan fi ISWAP àwọn fi Boko Haram lẹ̀ wá darapọ̀ mọ́ ISWAP nígbà tí èèyàn bá fi ọlọ́pàá lẹ̀ wá darapọ̀ mọ́ àwọn ológun lórílẹ̀‐èdè Nàìjíríà wọn náà ni wọ́n wá ń sọ gbogbo kìíní ọ̀hún ó dà ní ìsinyìí gbogbo àwọn nǹkan yìí wàá kàn wá ibi tó wá kàn wá ni pé àfàìmọ̀ kó máa jẹ́ pé àwa la máa jìyà gbẹ̀yìn o tẹ́lẹ̀ làwa jókòó tá à ń gbọ́kèrè gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n tó ń ṣẹlẹ̀ tí wọ́n fi ń dojúkọ àwọn tí wọ́n jẹ́ aráàlú ní apá àríwá ilẹ̀ wa ṣùgbọ́n ní ìsìn tí ariwo yẹn ti wá ń pọ̀ tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti rí wípé wọ́n ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ọ̀hún náà báyìí àfàìmọ̀ kó má jẹ́ pé àwa láwà àforíkò tó kù nígbà tí wọ́n pariwo lọ́jọ́ kìíní àná pé àwọn ará bíbáyìí ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n wọ̀ wọ́n ní irọ́ wọ́n pe ọba Ghandi ẹbí náà rántí pé mo ṣètò náà tí mo gbé ọ̀rọ̀ Yorùbáwùyí tí mo gbé ọ̀rọ̀ màmá yẹn wá sí orí ìkànnì yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dẹ̀ fi èròǹgbà wọn sọ sí abala àríwísí yẹn ti comment section ní ìsinyìí àwọn èèyàn ti ń wádìí pé ó ti ń fẹ́ kọjá be careful kódà ẹgbẹ́ Afẹ́nifẹ́re àwọn náà jáde wá sọ̀rọ̀ lónìí nígbà tí gbogbo alamọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n jẹ́ bí agbẹnusọ aṣojú fún gbogbo ọmọlẹ̀ kóòtù òjìrì ọmọlẹ̀ Yorùbá pátápátá ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkọlù tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ bí ohun tó wá nílò láti gbájúmọ́ ó ti kọjá ohun tí à ń dojúkọ tẹ́lẹ̀ kódà wọ́n pe àwọn gómìnà ní gbogbo ilẹ̀ kóòtù òjìrì pátápátá pé àsìkò rẹ̀ ìjókòó yín nìsín ó gbọ́dọ̀ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ nítorí bí ìgbà tó yẹ pé à ń gbálẹ̀ à ń gbàtà àti ń gbẹ́dọ̀tì àwọn ń darí ẹ̀ sátàn ó wá ń sọ ilẹ̀ Yorùbá ó ń sọ di àtàn báyìí ni nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná látọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé alukoro fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún náà yún Comrade Jàre Àjàyí àwọn bàbá òun náà ni wọ́n fi èròǹgbà wọn hàn pé ilẹ̀ Yorùbá ó ti ń fẹ́ máa di àtàn nítorí bí ìgbà tí à ń gbá gbogbo àwọn àmọ́ pé ètò ọrọ̀ ajé ó ti rọ̀jú lára nǹkan àkọ́kọ́ tó jẹ́ gbòógì nínú ìdojúkọ ńlá tá à ń dojúkọ lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ètò ààbò tí wọ́n sì ti ń gbájúmọ́ gidi gan bá ṣe ń gbájúmọ́ nínú ilé náà ni à ń gbájúmọ́ láti ìta wá níbi tí orílẹ̀‐èdè Amẹ́ríkà ti ràn á lọ ńgbọ́ wa ń gbá gbogbo ẹ̀ ní ìsinyìí gbogbo àwọn ọ̀dọ́ tí yìí ilẹ̀ wa ló ń fẹ́ wà àwa sì rí àgbọ̀dọ̀ sùn àsùnpìyẹ àti gbọ́dọ̀ sùn àsùnpara bàbá sọ àsùnpìyẹ tá a lọ sùn àsùnpara àfẹ̀mọ̀ kó gun àtẹ̀yìnwá kó má padà wá jà wá olórí ní ilẹ̀ Yorùbá o ìyá nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún náà tí ó gbé ọ̀rọ̀ jáde nínú àtẹ̀jáde tí wọ́n fi léde wọ́n ṣe àpèjúwe nǹkan tó ṣẹlẹ̀ ní Old Ọ̀yọ́ Park ṣé ẹ rántí ohun tó ṣẹlẹ̀ ní Old Ọ̀yọ́ Park yìí tí bẹ ní ṣe ọlọ́ka àbí ọlọ́kadà ní níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ṣe ìkọlù síbẹ̀ ibi àwọn ibi ìgbafẹ́ ibi ìyàsọ́tọ̀ inú igbó ìyàsọ́tọ̀ kó má lọ jẹ́ pé àwọn agbésùmọ̀mí yìí wọ́n fẹ́ fọwọ́ lálẹ́ gbalẹ̀ ń bẹ̀ ń bọ̀ ọba sọ bẹ̀ di ẹrù jẹ̀jẹ̀ ńkọ́ èèyàn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa ń bẹ̀ nínú ọdún tá a sì wà yìí ni ẹ má dé gbàgbé pé nínú ọdún tá a wà yìí ni a pariwo rẹ̀ sáré síta wípé
Ògbómọ̀ṣọ́ ti gbàlejò ọ̀ràn, ibẹ̀ láti pariwo rẹ̀ síta. Now Old Ọ̀yọ́ park yìí tí àwọn gbóyàsọ́tọ̀ tó jẹ́ ti ìjọba, ibẹ̀ ni wọ́n ti ṣèkọlù àwọn aṣọ́gbó ni wọ́n pa o, àwọn agbésùmọ̀mí ni o, àwọn aṣọ́gbó ni wọ́n pa. Of recent tẹ́ bá dẹ̀ gbàgbé, ó tún ṣẹlẹ̀, nǹkan kan ṣẹlẹ̀ ní Ìgbòho. Ọ̀tẹ̀ ti gbàgbára tán lọ́wọ́ Sunday Ìgbòho nígbà tó jẹ́ pé wọ́n kọ̀ wọ́n yọ ọkọ rẹ̀ kúrò nínú wanted. Sunday Ìgbòho tó jọmọ Yorùbá pẹ̀lú identity ìlà tí ń bẹ lẹ́ẹ̀kẹ́ rẹ̀ wá sọ́ra rẹ̀ lórí ọmọ orílẹ̀-èdè Germany. Ìgbà jẹ́ kó délé kó dóko. Nígbà tí Sunday Ìgbòho wá lọ́jọ́ kìíní àná tó ń gbìyànjú láti lọ sọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba láti lè ṣàlàyé pé àsìkò rí ẹ jẹ́ kí gbogbo àfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí nìkan ṣo. That is the only identity kọ́kọ́ tó kù wá kù nílẹ̀ Yorùbá nìyẹn. Ìtẹ́ ọba yẹn gbogbo tó kù àwọn bàbá wa ti tà á, wọ́n ti fi jẹun. Àwọn bàbá wa ti tà á nítorí ọjọ́ táwọn ń lò lọ́wọ́lọ́wọ́ yẹn láì lu ọjọ́ ọ̀la tiwa mọ́. Ṣùgbọ́n nígbà tí Sunday Ìgbòho wá lọ́jọ́ kìíní àná láti lọ sọ́dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba, kí ló padà end ẹ̀? Ìjà lọ́balọ́ba ló padà end ẹ̀. Èmi mojú ẹnìkan lọ, èmi mojú ẹnìkan. Sunday Ìgbòho lọ sọ níwájú ẹnìkan, ó jẹ́ kó pọnmi, ló jẹ́ kó ṣe báyìí. Ohun tó padà end ẹ̀ rẹ̀ Sunday Ìgbòho dẹ̀ dùálẹ̀ pẹ̀lú tiwa. Inú Ìgbòho ọ̀hún náà, ìlú yẹn wọ́n tún ṣe ìkọlù sí àwọn èèyàn bẹ̀. Tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé wípé Sunday Ìgbòho gan fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ẹni tó jàre orílẹ̀-èdè wa Nàìjíríà yìí pé èsì ní ti ń jẹ olóògbò bá ṣé Sunday Ìgbòho wà ń lé wọn wá dọ́rù rẹ̀ wò ni wọ́n bá bí ìgbà tó yẹ pé wọ́n fi oúnjẹ wọn fi gúnràn mú ni. Àwọn àgbẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa ní ìlú Ìgbòho ní ìparí ọdún tó kọjá. Àwọn àgbẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀. Ní ìsinyìí ní apá àríwá ilẹ̀ wa, Boko Haram, ISWAP, àwọn lóríṣiríṣi. Ilẹ̀ Yorùbá àwọn Fúlàní là ń jagun wọn tá ò tí ì jà tán. Àwọn agbésùmọ̀mí yìí kí máa ń ṣe nǹkan kékeré ní ń bẹ lọ́wọ́ wọn. Àwọn tí wọ́n kọjú ara wọn vincent ISWAP àti Boko Haram yìí, bẹ́ẹ̀ bá gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìròyìn tó gbé jáde ní àárọ̀ bẹ́ẹ̀ bá rí àwọn ìbọn tí wọ́n ní wọ́n fi kọjú ara wọn. Àwọn ìbọn máa ṣe ń gbọ̀n eléyìí tó yẹ pé a máa ń rí lórí orí amóhùnmáwòrán láti máa ń wò wọ́n ń gbà bá mọ́ owó àwọn Fàdámù Jàkíṣánì ẹ̀jẹ̀ tí lè nígbà náà. Òun làwọn ọ̀bọ tí ń bẹ lọ́wọ́ wọn. Mélòó wá nílẹ̀ Yorùbá? Gbogbo nǹkan tá a ní àpọ̀ àlágbájá ẹnu la ní Peter Jakara. Àlágídí ọ̀tẹ̀ la mọ̀ ọ́ ṣe. Bá ṣe di ọlọ́rọ̀ bá ṣe di gbogbo ẹ̀hún náà nìkan ṣó làwọn àmọ́ṣẹ́ ṣe. Gbogbo àwọn tí wọ́n sá kúrò nínú oko tí wọ́n wá sínú ìlú, àwa tá wà ń lù gan kọ́ àmọ́ṣẹ́ ṣe. Ẹ jẹ́ ká wá fi wí àwọn Fúlàní, ká fi wí àwọn Haúsá, ká fi wí àwọn Ìgbò. Tá bá sọ nípa àwọn Haúsá, wípé ká yọ Haúsá kò ń lẹ lórílẹ̀-èdè Nàìjíríà ní ibi apá wa. Nítorí kò sẹ́ni tí ń ṣàgbẹ̀ tó wọn nínú wa. Ẹ lè délé Haúsá kí tẹ́lòmíì máa fi ṣe oko kó tó díndín ìlú Abẹ́òkúta tó máa fi ṣe oko. Ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n lọ ń kó èrè oko wá láti ilẹ̀ Haúsá. Kẹ́ máa béèrè lọ́wọ́ wọn iye máìlì tí wọ́n máa fi rìn láàrin oko kan. Odindi oko kan ó lè jẹ́ gbogbo ìlú Ìjẹ̀bú pátápátá. Ẹ wá lọ sọ́dọ̀ àwọn ẹ̀yà Ìgbò. Àwọn yẹn máa ní làákàyè àti ṣe okòwò gan ni. Ẹ lọ wo àwọn orílẹ̀-èdè tí ò pariwo jù bí àwọn orílẹ̀-èdè China, orílẹ̀-èdè India, orílẹ̀-èdè Philippines, orílẹ̀-èdè Japan. Ibẹ̀ làwọn ẹ̀yà Ìgbò ń lọ. Àwọn lọ ń kó àwọn nǹkan ńláńlá wáyé láti ibẹ̀ wá tà á lórílẹ̀-èdè wa Nàìjíríà ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rọ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá ń travel ìzádà kó lọ sí UK àbí Canada ni ó fẹ́ lọ máa fira rẹ̀ ṣẹ́rú ń bẹ̀ lọ ṣiṣẹ́ wákàtí. Bàbá wa sọ pé a fẹ́ pín ní tòótọ́, àwa yìí náà ládẹ̀ kọ́kọ́ ń pariwo Yorùbá nation, là ń pariwo Yorùbá nation. Nígbà bá gba Yorùbá nation tá a pín ní tòótọ́, ṣé yóò wà ní padà wá jẹ wá? Kò wá tán bí? Iwájú wa ní ṣe padà lọ, ẹ̀yin ò ní ṣeré padà bọ̀ sí. Wẹ́n náà à ń gbà aládùúrà pé kí Elédùmarè kó jẹ́ kó fún wa Yorùbá nation wọn.
ẹ jẹ́ n wá tètè fi àsìkò yìí kémi náà kí àwọn tí ń pariwo lẹ́yìn wípé kábíyèsí ọba Ghandi, ọba Òrùmọgẹ́gẹ́, ọba Fọlábí, ọba Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ Ògbómojúgo, ibi ọgbẹ́ ń jẹ kàtọ́kọ́ tó mú kan yọgẹlẹ. yẹ́sà èmi mọ̀ dáadáa wípé ògbójú ọkùnrin dáadáa ní nítorí ìdúró yín lásán gan-an kódà bí òmìrán ni. fún ìdí èyí sọ láàrin ayé ni mo ní pẹkọrọ. yẹ́sà ẹ̀yin náà ẹ bá wa gbé ìgbésẹ̀ láti fi tó gbogbo àwọn ẹ̀ka tó bá ní tó létí, àwọn tó bá wà nínú igbó nínú Ògbómọ̀ṣọ́, ẹ fọ̀ wọ́n dà, ẹ rọ́wọ́ tó wọn ní o, ẹ má tún lé wọn lọ síbòmí o, kẹ́ ẹ rọ́wọ́ tó wọn ní o, nítorí bàbá ní àtúmọ̀ lé wọn káàkiri wọ́n máa bọ̀ bóyá bí ọwọ́ ìsàlẹ̀ báyìí wọ́n bọ̀ ń bàdàn, nígbà ọba kó ń bàdàn wọ́n á fọ́ká sí Ìjẹ̀bú, wọ́n á fọ́ká sí ìpínlẹ̀ Ògùn, sábẹ́ Òkúta, gradually kọ́ máa lọ mọ́ ní branch àti headquarter. tọ́ ẹjọ́ fèrò gbà wá sọ́wọ́ sábẹ́ comment section láti àsìkò yìí k'Ẹlẹ́dùmarè kó bá gbà l'Ógbómọ̀ṣọ́ àti gbogbo ilẹ̀ Kóòtù Òjíire, gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, kí gbogbo àṣírí ká sì joyè ojú lalákàn fi ń sọrí o. ká má gbàgbé láti máa gbàdúrà fún gbogbo ilẹ̀ Kóòtù Òjíire, kí gbogbo àwọn lọ́balọ́ba wa pawọ́pọ̀ láti lè rí wípé ilẹ̀ Kóòtù Òjíire ó jẹ́ ilẹ̀ tó máa jẹ́rù jẹ̀jẹ̀ sí ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, ẹ̀kọ́ ló kọ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn pè ọmọ ara kìnìún mi màjọ́ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìn ẹni nǹkan láti bá mi sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yẹn náà lẹ́nu àǹfààní láti bá mi sọ̀rọ̀ sí lórí WhatsApp tàní tàbí kẹ́pẹ́ ní ìjà lẹ́tẹ̀ títí dìgbà tá a fi pàdé. ẹ má gbàgbé o, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ like, ẹ comment, ẹ share. láyọ̀ lápàdé, ó dàbọ̀. ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n ètò ilé ìkọ́ mi. ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o. ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kalẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kalẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.